agbébọn yabo ilé ìjọsìn sínú ìbábolẹ̀ sọ iná sí èèyàn mẹ́rin mà kú. ó mà kéré tán èèyàn mẹ́rin mà ló ti kú báyìí tí àwọn mẹ́jọ míì sì ti farapa nílùú Michigan nílẹ̀ Amẹ́ríkà lẹ́yìn tí ọkùnrin kan tó mà wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọ ilé ìjọsìn kan tó sì sínú ìbábolẹ̀ níbẹ̀. yàtọ̀ sí ìbọn tó mà ń dún lákọlákọ, afurasí náà rèé ó mà tó sọ iná sí ilé ìjọsìn ọ̀hún. ọlọ́pàá ní ilé ìjọsìn Church of Jesus Christ of Latter-day tó wà ní Grand Blanc nílùú Detroit ó ní ìkọlù náà òun ló ti wáyé o kí ọlọ́pàá tó yìnbọn pa afurasí ọ̀hún. wọ́n kéde orúkọ afurasí náà gẹ́gẹ́ bí Thomas Jacob tó jẹ́ ẹni 40 ọdún láti Boston ní ìpínlẹ̀ Michigan. àwọn aláṣẹ wọ́n ní níṣe ni ọkùnrin náà ó mọ̀ọ́mọ̀ kọlù ilé ìjọsìn ọ̀hún, àmọ́ wọn kò lè sọ ìdí kan pàtó tó fi gbé ìgbésẹ̀ náà. ọ̀gá ọlọ́pàá agbègbè Grand Blanc William Reye ó mà sọ nínú ìpàdé àwọn akọ̀ròyìn kan ní ọjọ́ àìkú Sunday pé èèyàn méjì ló mà kú lẹ́sẹ̀kẹsẹ̀ látàrí ọta ìbọn tó bá wọn. ó wáá fi kọ́ràn rẹ̀ pé wọ́n tó padà rí òkú èèyàn méjì míì nígbà tí àwọn kan tó ti di àwátì. báwo gan ni ìṣẹ̀lẹ̀ náà báwo ló sì wáyé o? Reye ó ṣàlàyé pé àsìkò tí àwọn èèyàn tí wọ́n ń jọ́sìn lọ́wọ́ ní nǹkan bíi aago 10 àárọ̀ ń lọkùnrin náà ó mà ló mà wa ọkọ̀ wọnú ọgbà ilé ìjọsìn ọ̀hún. lẹ́yìn náà ìní afurasí ọ̀hún ó mà ló mà sínú ìbọn bolẹ̀ tó sì kọ ojú ìbọn sí àwọn tó ń jọ́sìn lọ́wọ́. kété lẹ́yìn èyí ń làwọn ọlọ́pàá mà ya bo agbègbè náà tí wọ́n sì kọ ojú ìbọn sí kí wọ́n tó gbẹ̀mí rẹ̀ ní aago 10 kọjá ìṣẹ́jú 23 àárọ̀. ó ní a sì ń ṣèwádìí ibi pàtó tí iná tó ń jó nílé ìjọsìn náà ti ṣẹ́ wá o àti bó ṣe bẹ̀rẹ̀, àmọ́ wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ epo bẹntiróòlù ńlá afurasí náà òun ló dà síbẹ̀ kó tó sọ iná sí i. Reye ó tún gbóríyìn fún àwọn olùjọsìn ilé ìjọsìn náà fún ìgbìyànjú wọn láti dáàbò bo àwọn ọmọ wẹ́wẹ́ tó wà níbẹ̀ lásìkò ìkọlù náà. ìwádìí ti ń lọ lọ́wọ́ láti yẹ fóònù àtàwọn dúkìá ọkùnrin náà wò lọ́nà àti lè mọ bí ọ̀rọ̀ bó ṣe jẹ́ ní pàtó. ó ti fi àkókò ìgbà kan ṣiṣẹ́ fún iléeṣẹ́ ọmọ ogun US Marine Corps, ó ti bá wọn ṣiṣẹ́ rí o. àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ FBI òun ló ń léwájú ìwádìí ọ̀hún. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa wé tó alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, a máa rí àánú gbà lágbára Elédùmarè.